Ọlọ́run ṣàánú fún mi. Ṣé bí ṣe máa báyé mi lọ náà lélẹ̀? Gbogbo ọ̀rẹ́ ló ti sá fún mi. Nítorí ayé tí ò ní ìtumọ̀. Láì ṣe pé mi ò kàwé. Ọ̀gá o. Ṣé ikú òun àyájọ́ ẹ̀sìn lọ báyìí? Come to think of it. Tí ó bá sí Ṣẹ́gun tó sì dúró tì mí, definitely mi ò ní lọ́rẹ̀ẹ́ kankan mọ́. Gbogbo àwọn àtàdéjọ́ ṣe tán school náà ti wà okay. Kí ni mo ṣe fún ọ ìyàwó ọ̀run? Kí ni mo ṣe fún ẹ? Kíta ni mo ṣe gangan tó marry me in the spiritual realm? Tó dẹ̀ jẹ́ pé in physical, ìrìn àjò ayé mi ò yé mi. Can somebody save me? Save me. I need your help, who will save me? Save me. Save me. Someone should come and save me. My cross, àgbélébùú mi. My cross, àgbélébùú mi. My cross, àgbélébùú mi. My cross, àgbélébùú. My cross, àgbélébùú. Níbi tí mo ti bára mi. Ṣé ní bẹ́ẹ̀ ṣe dákẹ́ tẹ̀ bá wa sọ kankan? Àyà mi ń jà. Mo mọ̀ pé ọ̀rẹ́ mi náà bó ṣe wáyé tó fi ń wa ẹkún mi báyìí, àyà ẹ̀ ti ń jà ni. Torí mo ti fi lọ́kàn balẹ̀ pé ibi tá a dé yìí, ibi lópin gbogbo. Mo jẹ́ kó yé pé kò sí tó bá débi tá ò ní rẹ́rìn jáde. Ẹ jọ̀ọ́ torí ọlọ́ba mi, kí la lè ṣe? Wọ́n mú mi. Tí n bá tàn ara mi ni mo tàn. Tí n bá rí tí n bá tán pé mi ò rí mo tàn ara mi ni. Sórí ọ̀rẹ́ tó jókòó yìí. Mo mọ̀ rìn lórí ọ̀rọ̀ ẹ o. Mo rìn títí mo dé gbọ́ alájàlẹ̀. Mo bóbìnrin dúdú rẹ̀gírẹ̀gí ń bẹ. Ó fẹ̀yìn tigi oṣù ó kẹ́sẹ̀ kan rọ̀. Àlọ́rọ̀ ọmọ yìí ẹ jẹ́ mọ bó ti jẹ́ irú àláwọ̀ ní ńlá àrábúrúkú ò ní ńlá yìí. Àmọ́ n tó sọ fún mi ní wípé bọ́ṣọ́ bá já ṣe ni ìlú máa ń dẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ kò sọ́nà àbáyọ fún un. Kò sí ọ̀nà àbáyọ fún un. Wọ́n ní bí mo bá tẹ̀ wájú jù báyìí lọ. Wọ́n ní tó ń sọ yìí náà ni màá bá pàdé bí tí n bá tó lọ. Bá ṣẹ́rí padà wálé. Ẹjọ́ ẹ ṣàánú mi. Kò lẹ́nìkan tí mo lè lọ sábà. Àti ṣe mo ti sọ fún mi pé tí màá ti wá sọ́dọ̀ yìí. Gbogbo ẹ̀ máa yanjú náà ló ṣe. Ọkàn mi dẹ̀ ti balẹ̀ láti ìgbà. Ẹjọ́ ẹ ṣàánú mi. Ọmọ mi, ṣo fẹ́ gbọ́ mi dáadáa. Ṣo mọ̀ pé èèyàn mẹ́ta ò ní dúró méjì méjì. Àbọ̀mọ̀ pé èèyàn mẹ́ta ò ní dúró méjì méjì. Bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè gbójú títí tó lóun ó fi okùn ẹyọ kan ṣo tó lóun ó fi di bàrà mẹ́ta. Bó bá ti ń di báyìí ni ó mọ̀ yọbọ́. Tó bá ti ń di báyìí ni ó mọ̀ yọbọ́. Tí bá ní kí n ṣe nǹkan fún wọn tó àlá tó ńlá iná yóò tún padà. Kí wàá mú ń dára mi láàmú sí. Àgbélébù ti ẹnu wọn yóò ti wù títí dọjọ́ alẹ́ nù. Ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ. Tí mo bá lanu sọ tèmi ti bá. Damola, kí ló ṣẹlẹ̀ gan? What is it? Why you following me? Ṣé bó ti ní mọ́mì ni ò lè fẹ́ mi pẹ̀lú àbàwọ́n mi? Leave me alone, let me go, please. Thieves, kò ṣe bẹ́ẹ̀ now, you calm down. Báwo lẹ́yìn obìnrin ṣe máa ń ṣe báyìí náà? Already àbẹ̀rẹ̀ ni tó fẹ́ sọ̀rọ̀ mẹ́wàá fún. Wọ́n sọ ẹ̀kọ́ fún ẹ, o ti sáré tẹ pí mọ́lẹ̀. Báwo lè ṣe fẹ́ gbọ́ ìtókù? You calm down. Can you listen to yourself? No, kí ló fẹ́ sọ? Kí ni nǹkan tó fẹ́ sọ tó ti sọ tẹ́lẹ̀? Kí ló fẹ́ sọ jáde lẹ́nu ẹ̀, Damola? No, Damola, see. Leave me alone. Jẹ́ kí n gbé cross mi fúnra mi.
Ó ṣá mọ̀ pé mi ò lẹ́lòmíràn àfọlọ́run. Please. Ọjọ́ orí Just leave me jẹ́ alone. ọ̀kẹ́rẹ́. Ọjọ́ àìrí jẹ́ ọ̀kẹ́rẹ́. Ọjọ́ ọ̀kẹ́rẹ́ bèbí sùn ló pọ̀ o. Ṣé máa sanwó èmi mọ̀ pé máa sanwó náà. Ní ìnira ẹ̀jẹ̀ wáyé báyìí ló ga bẹ́yìn náà. Mo jẹ́rìí yín. Ẹ ká sọ kí lẹ fẹ́. Ìfẹ́ ọkọ mà èmi náà ló darí mi sọ́dọ̀ yín náà. Bẹ́ẹ̀ ni mo wàá ṣe crusade lọ́jọ́ mẹ́ta ni so máa bẹ̀rẹ̀ in the next 3 days. So máa wọ̀n mi tẹ́ bá lè wá sí ibẹ̀ lábọ̀ Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé ẹjọ́ mọ́. Crusade. Bẹ́ẹ̀ ni ní ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni. Ṣáàdúgbò yìí ló ṣá wà. Kò jìnnà sí ibà náà. Sí wàhálà máa wá. Rí mi àdùn tẹ́ bá lè wà mọ́. Ìlú náà wà. Ẹ ṣé mọ̀. Ní àìtó síbí tiẹ̀ ni máa wà. Ẹ ṣé mọ̀. Màmá rí ti yín o. Kò sí wàhálà máa wá. Ẹ gbọ́dọ̀ má wà o. Máa wá. Ẹ ṣé. Àwọn tó náà fi ṣe lè jáwọn ṣọ́ọ̀ṣì ṣe pé táwọn first time bàbá wa máa ń fọ́n ní gàrí àti rẹ̀ sí i. Kó tẹ̀sí lè darí ara ẹ̀ wá bí. Ní tó náà fi ṣe. Abẹ́ ó ní ohun tó náà fi ṣe o. Méjì ọgbẹ́ lọ o. Kò sí wàhálà. A máa pàdé ìrọ̀lẹ́. Owó ń tẹ́ra dẹ̀. Èmi ló tún dé o. Ń tẹ́ra. Ìyá alájẹ ẹ bẹ̀rẹ̀ o. Ẹ bẹ̀rẹ̀ o. Wọ́n mọ̀ mi ládùúgbò yìí dáadáa o. Èló ní 200 náà tí mi nílé sọ̀tẹ́ tẹ́lẹ̀ fi wá bòmí ní mú láṣọ báyìí. Nígbà tí òun ṣòwò tó pọ̀ náà nìkan san. A máa san àmọ́ ẹ jẹ́ ń dé tó bá ti di. Ìgbòròkó rẹ̀. Ìgbòròkó gbàdúrà. Májú ẹ̀gbọ́n gírí ń sin ọmọ gidi lòkó ń ta bàrágà. Àgbò nírú ẹ̀ ń le. Àbùkù olóròǹbò. Aṣọ tó fáìn jù nínú aṣọ mi lẹ́ẹ̀dì mú báyìí. Wàá kàbùkù olóròǹbò. Lẹ́yìn kò fún mi lówó ń sin sí. Mo ti mọ̀ yín. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n lọ kí n dé. Mo fẹ́ lọ rú pọ́npọ́n nílé ṣíṣífù tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ mẹ́rin tí bá ti dé nírọ̀lẹ́ 2,200 ló fẹ́ fún mi nínú 200 naira orí ẹ̀ torí yín. 200 naira tèmi náà bòròkó mò ń bẹ̀ ṣe. Kí ló ń ṣe yìí? Ẹ wọ́n máa ti mú gbogbo. Ìwà kò wá gbà fún mi. Ìyá alájẹ mo fẹ́ lọ fún pọ́npọ́n ní òkè bẹ̀. Fún mi lówó mi kò wá gbà. Mi mọ bẹ́ẹ̀ ohun kan tó máa fi pè mí tí màá fi débẹ̀ nìyẹn. Gbogbo wa pátá la rí àgbélébùú. Ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ. Damola, èèyàn burúkú ni ẹ o. I've been calling you since. Oh, they big call me. Why now? Ìyẹn ni pé ìwọ lè pè mí. Ìwọ lè pè mí àbí? Kí ló máa ń ṣe ẹ náà? Tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ẹ àbí téèyàn bá ti ṣẹ̀, wàá kàn bínú, wàá máa bínú bí odi. It doesn't make sense. Wàá máa bínú tán kó dáná o. Èèyàn kì í bínú tán. Tó bá fẹ́ bínú, wàá bínú wá ṣẹ́kù díẹ̀ tó lè bí another time. O kò máa bínú tán at once. It's not nice. No. Ṣé bí wo ló sọ pé mọ́mí ni ò lè fẹ́ mi pẹ̀lú àbàwọ́n mi? No, you are the impatient one. Ìwọ ló ní sùúrù kí n ṣàlàyé nǹkan tí mo ṣàlàyé fún ẹ tán. O gbọ́ nǹkan yẹn ọkàn, o kàn sáré o explode báyìí. It's not nice now. Come on. Ó mọ̀ pé mi ò kí ń pretend. I don't pretend now. Ìwọ náà mọ̀ pé tí bá ti bínú báyìí, mo ti bínú tán ni. Come on now. Damola. When I was angry, you didn't even follow me out of your house, not to talk of your compound. So I was expected to chase after you, right? Yeah. No, you don't do that now. It makes it conclude lọ́kàn mi pé wọ́n tó bá ti bínú tán. Fúnra rẹ̀ wà á pè ó ṣẹ̀ṣẹ̀ máa bínú. Nǹkan tí nìkan máa ń lò sí ni pé ìbínú tiẹ̀ kò bá nǹkan jẹ́ ikọ̀ lárí ara ẹ̀ mọ́ kiri nǹkan. Ká ló máa ń bínú báyìí ni bóyá kò bá dà bọ̀. It's okay. That aside. Gbogbo wa tó fi bínú lọ tí we'll stay in touch nípa àbàwọ́n tó wà nínú I made a move on it, and thank God there is a way out. Baba said there's a way out. I don't understand. Kò yé mi rárá now. Báwo lo ṣe máa make move lórí ọ̀rọ̀ mi? Èmi tí mo là bá wọn gan mi ò sí ńbẹ̀. How is it possible? Okay, take a ṣàlàyé fún ẹ. Nígbà tí mo lọ bá bàbá bòrò wọ́n sọ fún mi pé kí ni orúkọ mọ́mí ẹ̀ pé that's all we need. Wọ́n lè sọ fún wọn pé
ní money níbi but ó ní alágbàtọ́ wọ́n lè bẹ̀rẹ̀ pé kí ló wọ́pọ̀ alágbàtọ́ yẹn wọ́n lè sọ fún mi within the next 3 hours ní pé gbogbo nǹkan tí wọ́n experience ẹ̀ bẹ́ẹ̀ ò ní experience ẹ̀ lọ. Really? Yes, so and I intend to confirm that tonight because we will be lonely. Everybody wants to see. Okay. So, do you miss me? Gbogbo wa pátá la rí àgbélébùú. Ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ. Tí mo bá lanu sọ tèmi tí bá gbọ́ tirẹ̀ máa dákẹ́. Ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú? You need to be there. Mi ò mọ̀ kó tó ṣe Damola ṣe ni Damola kó bẹ̀rẹ̀ sí ní náà tó ń ṣubú sílẹ̀ lẹ̀ tó ń pa àwọn kíní white kan lẹ́nu. I don't understand. I was forced to pick my phone to call his mom. Wait, are you serious? I am serious. Ó ń pọn kan white lẹ́nu àbí kí ló sọ? Ọkọ ẹni wárápá nìyẹn o. Ọkọ ẹni wárápá. Kí lẹ̀ ń sọ báyìí náà? Kí ni wárápá? Make me understand. Jẹ́ ìsúná. Just wait. Má jẹ́ ká mẹ́nu lọ síbẹ̀ yẹn rárá. Sórí tẹ́ bá bí ọmọ 5, 4 inú wọn máa ní wárápá o. Ọlọ́run má jẹ́. I reject it. Mo reject ẹ̀ mo taka ẹ̀ síbẹ̀. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Báwo lọmọ tèmi ṣe máa ní wárápá? Ìwọ àti ta ni? Gbé nǹkan ẹ̀. Ṣebí wọ́n. Ẹjọ́. Argument ẹ ti tó. Ẹjọ́ nítorí ọlọ́ ẹ kú mò ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ẹ kó wá pa yín lọ sàn. Kò kàn mí o. Ẹ sún sàn. Ó jẹun. Bí ṣe ṣe ń ronú ni. Kí ló wá dé tó jẹun? Ó wà ókè, ó yẹ kí n mọ̀ pé tèmi náà nípa mímọ̀ sọ fún ìmọ̀ mi. Ronú ò dé jẹun. Mo ṣì ní kí wọ́n bá yín ṣọ́ọ̀bù sí ni. Mo fẹ́ dọ́dọ̀ Ṣẹ́gun, àndèmí àti Ṣẹ́gun jẹ́ fẹ́ dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ bọ́ àní pẹ́ dé. Mo fẹ́ dọ́dọ̀ Ṣẹ́gun. Bẹ́ẹ̀ni. Èdè tìjọ máa dọ́dọ̀ ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ni lọ. Ó dé jẹun. Jọ ṣáwọn Ṣẹ́gun ti dáná lẹ́dí. Mo wò ó kí ó yẹ kí àwọn tó bá pa mi máa sọ fún mi. Mọ́mí máa ń yí bẹ́ẹ̀ sùn mọ́. Ẹ ṣáwọn Ṣẹ́gun ti dáná lẹ́dí ẹ ni. Báwo lọmọ ṣe ń ṣe báyìí? Ìgbà wo la máa bọ́? Tó bá dé kò ní gàrí lóhun lọ́hùn. Ṣé kóhun tá a bá pàdé láyé nìyẹn àfikọ́ lọ́hùn kó wá. Arákùnrin, má bẹ̀rù. Lọ́tọ̀ọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ kó má bàa bá ikú. Rántí o. Can somebody save me? Save me. I need your help, who will save me? Save me. Save me. Someone should come and save me. My cross, my cross. Babe, sí oró òun yín ni. Ó ga o. On a nonce báyìí ṣe ló yẹ ká pe Uncle Damola kó wá gbé wa jáde. Babe, how far now? Ẹ̀bùn irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀ yìí? Ṣó tún fẹ́ máa fi mí ṣẹ̀sín ni? Ẹ̀sìn báwo? Mo kàn ní kí n béèrè ní now. Mi ò like ẹ o. Mi ò like lẹ́yìn gbogbo condition tí wọ́n fúnra rẹ̀ sọ fún mi. Ìwọ náà ló ní ó ní wárápá irú kí lélẹ̀ báyìí nísìn. Àtìgbà tó ti ń pè mí sórí tí mo gbé fóònù mi tí mo pick ẹ ni. Ọ̀rẹ́ ṣé mo pé nǹkan tí wọ́n náà ṣe kò make sense. Ọpẹ́ nìyí ló dúró tẹ̀ nígbà tó níṣòro. Àbí? Ẹ ṣáà máa bára yín sọ̀rọ̀. That is it. Okun òkè ń wóoru káwa rúru my dear. My dear, ìyẹn òkun. Èmi ò kí ń ṣòkun ẹ wà lórúkọ tèmi. Ṣé lórí ọ̀rọ̀ ilé yìí náà? Ó lè bọ́ rẹ̀ sọ̀rọ̀ náà. Ṣọgbọ́n àbẹ̀tọ̀. Ẹni a wí fún ọba jogbo. Dá mi lóhùn. Mo ní ṣọ́tọ̀ àbí òtọ̀. Wọ́ ojú tọ̀ kan ojú tọ́ dání kò fún omi o. Ṣó ti yẹ tó bá fi ojú tọ̀ ń wò mí wọ́n náà mọ́ tó máa bá pàdé. O ò ní láìka rẹ̀ rárá. Ṣé bí mo kìlọ̀ fún ẹ?
àbí mi ò sọ fún ẹ lọ́tọ̀ o mú òṣùká oṣù lórí o mú ẹwà o gbé sórí àtẹ o wá pàtẹ ìlérí báyìí o wá gbé ẹwà ní o ẹwà ní o ẹwà ní o ṣé bó náà ló pè tèmi náà pè títí tó kọ tí ò gbé kọ́ lẹ́nu kankan níwáyé tí o bá gbé gbogbo ẹnu ẹ̀ sàn kó jẹ́ kí n sọ tinú mi tán kó jẹ́ kí n sọ tinú mi tán kára mi fúyẹ́ sórí tí n bá kàn ẹ́ lára mi tó wà yẹn yàyàyàyàyàyà o ò ní láìka rẹ. Well, can you not understand now? What possible could you be no in bini kò ṣe pick up? Damola inú ń bí àbí. Dá mi lóyún inú ń bí ẹ wà. Nígbà tó gbárùkù tì tó fún ọjà ẹ̀ tó mú bẹ́ẹ̀ tẹ tó fún tó le tó rí dájú wípé ìṣòro tiẹ̀ ó di àwátì nínú ìgbésí ayé ẹ̀. At the end of the day, àpadàbọ̀ ẹ̀ kí ló já sí? Ó wá compound issues sínú ayé ìtọ́ta tiẹ̀ àbí? Inú ló ṣì ń bí àbí bẹ́ẹ̀ kọ́? Dúró ṣé ó dẹ̀ ṣọ́ pé mi lè mí bí ẹ? Èmi ò rò bẹ́ẹ̀, Damola mi rò bẹ́ẹ̀. Torí pé ṣe ni ní àwùjọ ẹni tó ṣú rárá. Òòjọ́ kọ́ mi, òòjọ́ bàbá ẹ̀ rárá. Kí ló ṣe ẹ́ náà? Bàbá òkè yóò fẹ́ mi wèrè báyìí. Sọ́kò lọ sí ní tiẹ̀. Dúró ṣé ìfẹ́ ló sọ ẹ́ dàrí ìdí báyìí? Ẹlẹ́dàá mi gbà tí mo dẹ̀ ń béèrè tí mò ń tọrọ ọmọ, mo dẹ̀ yan ọ̀nà ẹ̀ fún ẹ̀ mi ìbéèrè àrìndí ọmọ lọ́wọ́ ẹ̀. Kí ló dé tọmọ mi wáyà àrìndí kalẹ̀ báyìí? Torí pé ó ti ń jọ ti rí ìdí lójú mi o. Ó ti jọ ti rí ìdí lójú mi o. Kí ló ṣe é gan? When do you want to wake up? Damola, wake up, ó sùn! Ngbà náà ni. Ìgbàgbọ́ mi ní kí n gbé fún ẹ nìyẹn. Wọ́n ló máa mú for 7 days. Ìgbà tó bá dẹ̀ fi mú, o gbọ́dọ̀ jáde kúrò nínú ilé rárá. You must remain within the 4 corners of this house. Torí o gbọ́dọ̀ rọrùn. Mo gbàdúrà pé kí ìṣẹ̀dá mi, ìkúnlẹ̀ abiyamọ, kó bá mi mú kúrò. Torí mi ò mọbi tó ti kàn. Mi ò mọbi tó ti kó. Torí tí máa ní kò sú mi rọ́ ni mo pa. O gbọ́, ó ti sú mi. Ṣùgbọ́n náà jẹ́ kó bẹ́ẹ̀ lára mu. Ṣé mo dúpẹ́? Ẹ kú gbogbo ìpàdé, ẹ kú tọ́jú mi. Ọlọ́run á jẹ́ kí n lè san fún yín ní ti dáadáa. Gbogbo èèyàn tó tẹ̀ ń gbà lórí Ọlọ́run á gbà. Ọlọ́run á jẹ́ kí ilé bá mi lára mu. Kódà gbogbo nǹkan tó tì mí lójú gbogbo ẹ̀ á lè tàn lẹ̀. Ọlọ́run á jẹ́ kó bá mi lára mu. Mọ́mí, ẹ má worry. Gbogbo nǹkan tí Daddy ló dúró ṣe fún yín, máa ṣe fún yín. Tó bá dẹ̀ ti di pé mo ti lólè ìsìn, ara mi lè ti yá. Mo mọ̀ pé ẹ̀wọ̀n máa lè padà, ó máa lè padà wá. A lè fi ikọ̀ ọ̀gbà ẹ̀rọ torí pé lóun náà dùn. Ibo ló fẹ́ padà wá sí? Inú ẹbí àbí? Damola, inú ilé kò ní fẹ́ padà. Kò ní fẹ́ padà torí kò ní fẹ́ gbiná. Ó gbọ́, kò ní fẹ́ padà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tí n bá gbọ́ tó o bá tún dárúkọ ọmọ yẹn, sórí ẹnu tó fi dárúkọ ẹ tí n bá kí ẹnu yẹn mọ́lẹ̀ fún ẹ. Gbà bẹ́ẹ̀ pé máa fa inú yẹn jábáyé, máa fà báyìí, máa fà já kúrò ní agbárí yẹn. I will like be saved from ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú ṣe bóun tá a bá pàdé láyé nìyẹn àfi k'Ọlọ́hun kó wa yọ gbogbo wa pátá la ní àgbélébùú ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ tí mo bá lanu sọ tèmi tí bá gbọ́ tirẹ̀ máa dákẹ́ ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú ìgbà
ìgbà wo la máa bọ́ o ìgbà wo la máa bọ́ àfi kó